máàmù Ògbómọ̀ṣọ́ àti ọba Ghandi ẹ gbọ́ ta lọ̀gá. Ọ̀rọ̀ Yorùbá kan tó ní ọba ba lórí ohun gbogbo ni, ǹjẹ́ ọ̀rọ̀ yẹn wà applicable sí ìmáàmù nínú ìlú àbó exclude? Mo rò pé ọ̀pọ̀ wa la rántí bí gbogbo wàhálà tó wà láàrin ọba ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn Ṣàngó Ògbómọ̀ṣọ́ ọba Ghandi àti chief máàmù Ògbómọ̀ṣọ́ bó ṣe bẹ̀rẹ̀. Ṣé rántí pé àwọn ìdílé Ayélára ni wọ́n lọ sásábẹ́ ọba Ghandi pé kó bá wọn yọ ìmáàmù lórí oyè pé kì í ṣe ọmọ ìdílé àwọn, and ọ̀rọ̀ yẹn ló ti dá ọ̀pọ̀ wàhálà gbàsgbòs lọ́tún lọ́sì kalẹ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́ láàrin chief imam àti ọba Ghandi. Now Àfà Hakeem ní ọ̀rọ̀ Yorùbá tó ní àáfà ní bàbá ọba, wọ́n ní ọ̀rọ̀ ìtànjẹ lásánlásán ni pé Yorùbá kàn lo ọ̀rọ̀ yẹn láti gbé àwọn àáfà gun ẹ̀sìn àyàn ni. Ó lágbára. Nínú fídíò yìí ẹ máa gbọ́ ìdí tí Àfà Hakeem fi sọ wípé ọ̀rọ̀ pé àáfà ní bàbá ọba pọ́rọ̀ ìtànjẹ ni, àti dí tó fi ṣe pàtàkì fún àáfà láti máa bọ̀wọ̀ fún ọba nínú ìlú irrespective of irú ẹ̀sìn tí ọba yẹn bá ń ṣe. Àtọ̀rọ̀ lórí 7 days ultimatum tí mufti Ìwó tó fún ọba Ghandi lórí ọ̀rọ̀ query letter kan tán ní ọba fún chief imam nígbà tó ti àjìdé láìpẹ́ yìí. Ó lágbára ó gbẹnu tán. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ wá ń darapọ̀ mọ́ ìkànnì DigiNaija Television, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín, kẹ́sì máa bá mi like and share ètò yìí torí ọ̀rọ̀ gbàsgbòs tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ìlú Ògbómọ̀ṣọ́ láàrin ọba Ghandi àti chief máàmù ìlú Ògbómọ̀ṣọ́ season fíìmù ni o. Láì gbà wá lákòókò púpọ̀ jù, òun rèé ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí Àfà Hakeem sọ nínú fọ́nrán yìí kí n tó padà wá ká wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹnikẹ́ni tó bá ti bára rẹ̀ lórí ipò, ìmọ̀ ó jẹ́ mùsùlùmí, ó jẹ́ kìrìsìtẹ́nì, ó jẹ́ oníṣẹ̀ṣe, ó jẹ́ babaláwo, ẹni ó bá nígbàgbọ́ man kana yuminu billahi wal yawmil akhir, ẹni ó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ kan yìí, ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó lọ gbà pé ẹni tó wà lórí ipò yìí o Ọlọ́run ló fi síbẹ̀. La taskutu min warakatin illa ya'lamuha, nǹkan kan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn Ọlọ́run lọ́mọ bẹ́ẹ̀. Mo rí àwọn kan tí wọ́n fún ọba Ògbómọ̀ṣọ́ ní 7 days ultimatum látara àwọn ìgbésẹ̀ kan tọba Ògbómọ̀ṣọ́ ń gbé against ìmáàmù Tọ́líà. Ẹ̀yin èèyàn, mufti Ìwó ó ní Àfà Hakeem rí fàásì láàrin ìhò. Àwọn náà fún ọba Ghandi ní 7 days ultimatum láti retract query letter tí wọ́n fún chief imam lórí pé kò dágbére fún ọba kó tó di pé ó lọ sí hajj tó lọ láìpẹ́ yìí. In case tẹ́ bá ti gbàgbé, ẹ jẹ́ n fi fídíò ìran gbogbo wa létí. Kábíyèsí ariwo ti pọ̀ jù lórí yín. Láìpẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra, gbogbo àwọn mùsùlùmí á jáde. Ìmáàmù tọ́lọ́ yàn fún yín ń bẹ̀ yẹn, tọ́lọ́ yàn fún yín ní Ògbómọ̀ṣọ́, ìmáàmù gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni. Tí nǹkan kan bá ṣe kò sí ìlú náà láti ní jáde láti sọ fún ìjọba. Kódà tẹ́ ẹ bá lọ rọ ntẹ́ǹsì ìfún yín ju ọ̀sẹ̀ kan lọ, àwa mùsùlùmí ilẹ̀ káàró òjìrì á jáde, àwa tọrọ lọ́dọ̀ ìjọba pé kó stop yín. Bóyá mo bá ṣe ni kó yọ yín, àbí kó fún yín lànà bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ mọ ìlànà tó yẹ kẹ́ máa. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa gbọ́ ọ̀rọ̀ tí Àfà Hakeem ń sọ. Ẹ jẹ́ á ṣe sùúrù o, gbogbo oníjọ lẹ́sìn gbogbo àwọn àfà tá a bá fẹ́ dá sí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ láàrin tíṣẹ̀ láàrin ọba Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ á fi kíni, ẹ jẹ́ á fi làákàyè kún tá a bá fẹ́ ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá sí ọ̀rọ̀ yẹn, wọ́n láwọn fẹ́ parí ọ̀rọ̀ yẹn ni, ṣùgbọ́n wọ́n ń dá kún ni. Wọ́n ṣe kíni, wọ́n ń dá kún ọ̀rọ̀ yẹn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ọba Ògbómọ̀ṣọ́, ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kí wọ́n dá sí láti wá bí ọ̀rọ̀ yóò ṣe yanjú amicably, wọ́n ń dákun ni. Consultation comes before confrontation. Kábíyèsí wọ́n lè máa gbé àwọn ìgbésẹ̀ kan látara àìní mímọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Àwọn tí wọ́n jẹ́ àbá wa
tí wọ́n jẹ́ onímọ̀ tí kábíyèsí bá gbégbèsè ní ìgbésẹ̀ ẹni tí ọ̀dà kankan mọ̀ nínú ẹ̀sìn Islam àwọn tá a mọ̀ nínú ẹ̀sìn Islam tá a dẹ̀ jẹ́ àgbàfà tá a fẹ́ dá sírú ọ̀rọ̀ yìí ẹ dákun ó yẹ ká apply wisdom ó yẹ ká ṣe kíni ó yẹ ká apply wisdom láti dá sí torí bí ọ̀pọ̀ tí ń dá sí wọ́n fi ìdásí wọn ṣe àkóbá fún ìmáàmù ni ẹlẹ́fẹ́ dá sọ̀rọ̀ kọ́rọ̀ lè yanjú ẹ̀ ń bú ọba ẹ fẹ́ dá sọ̀rọ̀ ẹ fẹ́ yanjú tí ń ṣe láàrin ìmáàmù àti kábíyèsí ẹ̀ ń bú ọba ẹ̀ ń fún ọba ní ultimatum we give you 7 days ultimatum ẹ̀ ń fún ọba ní ṣé ẹ̀ ń parí ọ̀rọ̀ yẹn ni àbẹ́ ń dá kun mo dẹ̀ fẹ́ ká mọ̀ máa yanjú kankan lálẹ́ yìí mo fẹ́ ká lọ mọ̀ pé gbogbo àáfàá ní bàbá ọba ẹ̀tànjẹ burúkú ni o wọ́n kàn fi ń ṣe àpọ́nlé fún àwọn bàbá wa tán jẹ́ àáfàá ni o àáfàá ní bàbá ọba ìtànjẹ burúkú ni wọ́n ń fi ọ̀rọ̀ yẹn ṣe àpọ́nlé fún àwọn àáfàá wa àwọn tán jẹ́ àwọn àáfàá wa ni báwo ni àáfàá ṣe jẹ́ bàbá ọba ṣebí torí pé ọba ò lè kírun yídì kó dákí àfi kó kí lẹ́yìn ìmáàmù ọba ò lè dẹ́rùn jímọ̀kí kó dákí àfi kó kí lẹ́yìn ìmáàmù ọba ò sì lè pẹran kó pẹran ìdùlì hádìá ṣáájú ìmáàmù àfi kí ìmáàmù ọkọ́kọ́ pẹran kọba náà tó lè pẹran ṣé ìyẹn la fi ń sọ pé ọba ní ìmáàmù ní bàbá ọba ẹran tí ìmáàmù yín fẹ́ pa wọn tí ọba bá sọ pé ìmáàmù ò gbọdọ̀ pa ìmáàmù yín tó bẹ́ẹ̀ kọ́ pa ìdí tí ìmáàmù yín fẹ́ kí láyé ìjọ lánàá tí àwọn bàbá wa tí wọ́n kọ́ gbé Islam tí wọ́n apply Islam wọ́n apply rẹ̀ pẹ̀lú wisdom wọ́n apply rẹ̀ pẹ̀lú wisdom tó bá jẹ́ pé pẹ̀lú agídí àti jàgídíjàgan ni wọ́n fi ń apply rẹ̀ ẹ̀sìn ò lè gbòòrò kò tí ẹ lè kàn wá ẹ̀sìn Islam ò lè kàn wá. àfáà ni bàbá ọba àfáà ni bàbá ọba ìtara ẹni jẹ ní àfáà jẹ́ ẹni àpọ́nlé láàyè rẹ̀ ṣùgbọ́n ipò tí ń bẹ lọ́wọ́ ọba ó ju ti àfáà lọ ó ju ti pásítọ̀ lọ ọlọ́run ló gbé fún wọn ọlọ́run ló tó bẹ́ẹ̀ ẹni tó bá wọ́n sọ pé irọ́ ni mo ń pa ajá pé o ti pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ torí kìí ṣe èmi ni mo sọ èyí tí mo ń sọ yìí èmi kọ́ ni mo sọ fúnra ọlọ́run ló sọ pé òun ti gbé àṣẹ fún àwọn tí òun fẹ́ lò lórílẹ̀ ẹ dẹ̀ pọ́n wọn lé ẹ ní láti pọ́n wọn lé either you like it or not o gbọ́dọ̀ pọ́n ọba lé àbá gbọ́dọ̀ pọ́n ọba lé pásítọ̀ gbọ́dọ̀ pọ́n ọba lé àbá àti bá ń yẹ̀ yí ọba ó ti tàpá sí àṣẹ ọlọ́run pásítọ̀ tí bá ń yẹ̀ yí ọba ó ti tàpá sí àṣẹ ọlọ́run babaláwo tí bá ń yẹ̀ yí ọba ó ti tàpá sí àṣẹ ọlọ́run wàá dẹ̀ rí ìbínú ọlọ́run ẹni ọba ti tàpá sí àṣẹ ọlọ́run ó ti ọkọ lẹ́tà sí ìbínú ọlọ́run ni. kí ni àfáà báwo ni àfáà ti jẹ́ bàbá ọba báwo ni pásítọ̀ ti jẹ́ bàbá ọba ẹ̀tàn lásán irọ́ lásán Yorùbá level àfáà bàbá ọba irọ́ lásán Yorùbá level wọ́n kàn fi ṣe àpọ́nlé láti lè fi ṣe àpọ́nlé mímọ̀ fún àfáà náà fi ń pe àfáà bàbá ọba torí pé àfáà ọmọ lọ yóò máa ṣàdúrà fọba kọba ọmọ ṣubú yóò máa ṣàdúrà fọba kọba ọmọ ṣiṣẹ́ yóò máa ṣàdúrà fọba kọba ọpẹ́ lórí ipò kó sì rí dáadáa ṣe kó sì rí ipò yẹn lò dáadáa ṣùgbọ́n àṣẹ when we are talking of àṣẹ àlè amúrùmílà láàyè ọwọ́ àṣẹ kíni ọwọ́ ó kó sọ́dọ̀ àwọn tí ó fi ṣe àwùtán lórí ilẹ̀ àwọn lọ́lọ́ fi ṣe àwùtán ló fi ṣe èkán lórí ilẹ̀ ju àwọn ọba lọ. àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á máa pọ́n wọlé ìmáàmù tọ́líà ẹ jẹ́ á bá bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ kí wọ́n pọ́n ọba lé
àwa tá a sì ń kún wọn lẹ́yìn ẹ méjì àwọn ọlọ́fẹ́ ti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣubú ọ̀pọ̀lọpọ̀ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní backup láti gbé ṣubú ni torí backup tẹ́ ẹ̀ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀ fún wọn in the right way support ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ fún wọn ní backup látara pé mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀kọ́ bá yọ mùsùlùmí nípò kan yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ látara pé láìkí wọn ṣùgbọ́n kò yẹ ká máa rí ọba fín kò yẹ ká máa bú ọba torí pé fún Ọlọ́run lọ́sọ̀ lọ́rùn Kùránì ní Suratu Nizai níbi tí Ọlọ́run bá sọ pé àti Allaha wá àti Rasula wà ó lílí amúrì ní nkún Ọlọ́run ní ẹ tẹ̀lé àti Allaha ẹ tẹ̀lé tọ́lọ́run wá àti Rasula ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn tí Ọlọ́run ọba rán wá láti wá jíṣẹ́ fún wa Ọlọ́run ní dandan ní compulsory you must to follow them compulsory you must to follow Allah compulsory you must to follow àwọn òjíṣẹ́ the messengers compulsory you must to follow the messengers compulsory a gbọ́dọ̀ tẹ̀lé àwọn aláṣẹ tí ń bẹ láàrin wa àwọn wo láláṣẹ àwọn ọba àlú aláṣẹ ni wọ́n aláṣẹ lọ́ba ọba lórí ohun gbogbo tí ń bẹ ní ìkápá rẹ̀ tí ń bẹ lórí tẹ́rítìrì rẹ̀ ọba bá lórí oṣó ọba lórí àjẹ́ ọba lórí àfáà ọba lórí pásọ̀ abẹ́ ọba làáfáà wà abẹ́ ọba ní pásítọ̀ wà abẹ́ ọba ní máàmù wà abẹ́ ọba lóníṣègùn wà abẹ́ ọba ládàánsẹ́ wà abẹ́ ọba lóṣòòlù wà abẹ́ ọba làjẹ́ẹ̀lú wà. a ní láti fún àwọn ọba ní respect irrespective of their religion. tí ọba Ghandi tó bá jẹ́ kìrìsìtẹ́nì lópin ìgbà tí Ọlọ́run ló gbé débẹ̀ o kì í ṣe ìwọ ló gbé débẹ̀ o. àgbọ̀dọ̀ ti torí pé kìrìsìtẹ́nì ni ká má fún un ní ọ̀wọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọba o. Ọlọ́run rí mùsùlùmí ń bẹ̀ ó rí mùsùlùmí nílẹ̀ kó tó fi ọba Ghandi sórí ipò yẹn o torí mùsùlùmí àtọba Ghandi ni wọ́n jọ dùn ún mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n jọ dùn ipò yẹn kí ló mú Ọlọ́run kí ló mú Ọlọ́run tí ń wòran tí ò fi mùsùlùmí síbẹ̀ kí ló dé tọ́lọ́run bá ń wòran tí ò fi mùsùlùmí síbẹ̀ ẹni ọwọ́ Ọlọ́run lọ́bẹ̀ fi síbẹ̀ yẹn yaf'alu ma yasha'u ni. ẹ dákun kí wàá lọ́kàn wá àti máa bá kábíyèsí bínú torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì kí lọ́kàn wá láti máa bú kábíyèsí torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì ìwọ ló fi síbẹ̀ ni síbẹ̀ Ọlọ́run ló fi síbẹ̀ Ọlọ́run ò ní pé kìrìsìtẹ́nì ní kó tó fi síbẹ̀ ẹni Ọlọ́run fẹ́ yàn fún wa nílùú Ògbómọ̀ṣọ́ nù ẹni Ọlọ́run kọ adé mọ́ ní àsìkò wa yìí nílùú Ògbómọ̀ṣọ́ òní Ghandi ẹni Ọlọ́run sọ pé yóò débẹ̀ kí ló dé tọ́lọ́run ò mọ̀ mùsùlùmí débẹ̀ tó ọba ti wá gbà pé ẹni ọba ti wà lórí ipò Ọlọ́run ló fi síbẹ̀ mùsùlùmí kò ní ráìtì láti rí ọba fi o mùsùlùmí kò ní ráìtì láti rí ọba Ghandi fi o. ẹ rí i pé ó lágbára ọgbẹ̀nù tán mátà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin ọba Ghandi àti máàmù l'Ògbómọ̀ṣọ́ mátà ẹ̀ máa lọ́ǹgì gidi gan ni o ẹ̀yin èèyàn and tóòtọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ó yẹ ká sọ ọ̀rọ̀ Yorùbá tó ní ọba bá lórí ohun gbogbo ni kì í ṣọ̀rọ̀ àtàmọ́ màtàmọ́ ọ̀rọ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ gidi gan ni ọba bá lórí gbogbo ohun tó ń mí àti tí ò ń mí nínú ìlú ni ọba tó bá jẹ nínú ìlú òun náà láláṣẹ ìlú náà àṣẹ tó bá dẹ̀ ti pa òun náà lábẹ́gẹ́ and níbo ní gbogbo àgbáyé all over the world ibo lẹ máa ti rí tí ẹ ti rí wípé ọmọ ìlú kan wá ń disrespect ọba wọn kódà tó fi délùú òyìnbó tó fi dé Saudi aṣáàrí báwọn British bí wọ́n ṣe ń respect king wọn a rí báwọn British ṣe ń bọ̀wọ̀ fún king wọn a rí báwọn ọmọ Saudi bí wọ́n ṣe ń bọ̀wọ̀ fún emir wọn níbo lẹ ti ever gbọ́ rí ní all over the world wípé àwọn ọmọ ìlú wá ń disrespect ọba wọn no matter irú ẹ̀sìn tí ọba yẹn bá ń ṣe
tá ń ṣayé wa báyìí gangan nílẹ̀ Yorùbá tá ń ṣègbésí ayé wa báyìí nílẹ̀ Yorùbá kí ló dé tó fi máa ń rọrùn fáwa láti tẹ ojú ọba aládé wa mọ́lẹ̀ báṣubàṣu kí ló dé tó fi máa ń rọrùn fún wa láti tàpá sófin ọba kí ló dé tó fi máa ń rọrùn fún wa láti máa tàbùkù àwọn ọba wa publicly a kì í fẹ́ ro ọ̀wọ̀ a kì í fẹ́ fún wọn ní ọ̀wọ̀ ipò tí wọ́n wà yẹn kí ló dé gangan the fact wípé ọba Ghandi ò ṣe ẹ̀sìn mùsùlùmí pé lẹ́sìn kìrìsìtẹ́nì ni ìyẹn gan ló fi yẹ kí chief imam ó close mọ́ ọba Ghandi so that yóò lè máa advise ẹ̀ accordingly when it comes to any matter tó bá ti concern ẹ̀sìn Islam kò yẹn ò ní pé kó wá máa disrespect ọba látàrí wípé ọba ò ṣẹ̀sìn tó ń sìn táǹṣẹ́lẹ̀ ayé wa báyìí gangan nílẹ̀ Yorùbá kò yé mi o ó pọ̀ jù fún wa ó ti ga jù lára wa àwọn ọmọ Yorùbá kí ló dé àtẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn mùsùlùmí tá a bá ti wá rí wípé ẹni tán fi ṣe olórí wa ò ṣẹ̀sìn tá à ń ṣe á wà ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ tó bá pa wá láṣẹ ànífẹ́ fọ́lọ́ ẹ̀ tá à ń ṣe ilé ayé wa báyìí gangan kì í ṣàṣe ìran Yorùbá nìkan ló wà ní Nàìjíríà kó ṣe ìran wa nìkan ló wà ní Nàìjíríà èló lẹ ti gbọ́ wípé ìmáàmù kan nílùú Haúsá ó wá ń disrespect ẹ̀mí àwọn àbí ìmáàmù kan nílẹ̀ Ìgbò ó wá ń disrespect ọba tó wà nílùú káti gbọ́ pé òkè àwọn Haúsá majority wọn they are Muslims okay ó tọ̀ fi ilẹ̀ Ìgbò aṣáà ní ìmáàmù nílẹ̀ Ìgbò aṣáà ní ìmáàmù nílẹ̀ Ìgbò tó ń jẹ́ ìmáàmù tó jẹ́ chief ìmáàmù ní àwọn eastern part of Nigeria èló lẹ ti ever gbọ́ wípé ìmáàmù wọn disrespect ọba wọn kí ló dé tó ṣe wípé tí àwa ọmọ ìran Yorùbá ló máa ń yàtọ̀ ní gbogbo ìgbà ó yẹ ká kíyèsára wa a kì í fẹ́ pọ́n ọba wa lé why kí ni problem ta ni gangan nínú ìran Yorùbá kí ni problem ta ni and funny enough àwọn ìmáàmù tó yẹ kí wọ́n dúró gbogbo àwọn ìmáàmù tó kù gbogbo àwọn àáfàá gbàgbàgbàgbà all over Nigeria tó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n wá bí wọ́n ṣe máa make correction láàrin ìmáàmù àti ọba Ghandi àwọn yẹn gan-an wá ń ti ìmáàmù lẹ́yìn tí wọ́n wá ń fi ń sọ ọ̀rọ̀ burúkú sí ọba Ghandi ìran Yorùbá ní problem ìran wa ní problem tá a bá tètè kíyèsára with time àwọn afúnra wa báyìí la máa padà fi ọwọ́ ara wa pa heritage àwọn baba ńlá wa rẹ́ tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ anyway it is well ká tó máa lọ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká lọ wo ohun tí àwọn èèyàn ń sọ lọ́dà kọ́mẹ̀ntì fídíò Alfa Hakeem kàkà kọ́mẹ̀ntì kan àbí méjì kọ́mẹ́ntà kan Kọ́hìndé Ògúnníyì ó ní may God bless your wisdom I have seen you today as an upright Alfa of truth. May more grace to your brain. Abi exactly. Honestly, Alfa Hakeem sọ̀rọ̀ with a lot of wisdom nínú fídíò yìí and how I wish kí Chief Imam Ògbómọ̀ṣọ́ kí wọ́n rí fídíò yìí kí fídíò yìí kó reach wọn kán bá lè ṣe àwọn àtúnṣe níbi tó yẹ kán ti ṣe àwọn àtúnṣe because mo mọ̀ pé onímọ̀ làwọn náà is capable of solving all these issues tó wà nílẹ̀ láàrin àwọn àti ọba Ghandi. Peter Akinde ó ní well done Alfa, thank you for standing on the truth. May God continue to give you more wisdom inshallah. Àmín. Mba Alfa Hakeem náà ṣàmì. Adeniyi Adeleke ó ní good of you sir, you get sense. If all Muslims can say what you're saying, all things would have been all right. God bless you sir. Exactly. Mo sọ pé àwọn àáfà tó yẹ kí wọ́n dìde kí wọ́n bá ọba Ghandi àti Chief Imam sọ̀rọ̀ kán advice Chief Imam accordingly wípé ọba bá lórí ohun gbogbo ni kò ní láti disrespect ọba kán settle matter yẹ amicably láàrin wọn àwọn yẹn gan nígi wọ́rọ́kọ́ tó ń dáná rúṣó wa yẹ kó rí bẹ́ẹ̀ kí ni problem wa nílẹ̀ Yorùbá ète yìí ni wọ́n fètè ṣe wá ni àti láìka máa pètè ara wa jù ó lágbára lára wa. Another commenter Abiodun Ayobami ó ní ojúlówó ọmọ Yorùbá Abio Ajayi Felix Adébáyọ̀ ó náà ní you are just outstanding Muslim. I doff my cap for you. Honestly, èmi gan mo salute Alfa Hakeem pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tán sọ nínú fídíò yìí. Respect. Another person Ọlájídé Ọlọ́wẹ̀ ó ní more wisdom. Then Osifeso Olukorede ó ní I adore you and your knowledge and ability to speak the truth regardless of the religion. Exactly. Bó ṣe yẹ kí ó máa rí lélẹ̀ ní society kó ṣe wípé torí káwọn á wò pé torí pé Chief Imam jẹ́ mùsùlùmí kẹwàá káwọn àáfà wá dìde kán wá máa against ọba àfi ń dájà ìsínlẹ̀ ní láwùjọ tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn kí lè ro titi yín lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ̀ láàrin Chief Imam àti ọba Ghandi. Ẹ máa bá mi fi sí comment. Ẹ má dẹ̀ gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín. Kẹ̀sì máa bá mi like and share ètò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Títí dìgbà míì tá a tún jọ máa pàdé. Ire o.